ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sálẹ̀ bá ń díẹ̀ bá mi aha ẹ jẹ́ wọn sọ́dọ̀ yín ẹ jẹ́ wọn sọ́dọ̀ eégún báyìí Olódùmarè àti mú àwọn orúmọlẹ̀ àwọn òrìṣà egúngún kí ló ṣe egúngún ibo lè egúngún ti wá ìtàn wo ló bí egúngún. àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa egúngún pọ̀ wọ́n pọ̀ ẹ̀fọn bíi méjì. kálukú sì sọ nípa bóun ṣe mọ̀ ọ̀jọ̀gbọ́n Olúdáre Ọlájúbù ó sọ̀rọ̀ nípa eégún ọ̀jọ̀gbọ́n Adédèjì ó sọ̀rọ̀ nípa eégún ọgbà oníṣègùn òyìnbó Christopher Láògùn Adéoyè òun náà sọ̀rọ̀ nípa egúngún òun lọ sọ pé eégún rọ̀ wá láti ọ̀run ni. ọ̀rọ̀ wa ara àwọn ọ̀rúnmọlẹ̀ ni. ara àwọn ọ̀rúnmọlẹ̀ ni. ó ní ìgbà tó sì rọ̀ gẹ́gẹ́ bí n tó sọ nínú ìwé rẹ̀ ó ní ó wà nínú àwọn tá a lè pè ní òrìṣà kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ dé bí àwọn onígbàgbọ́ náà sì ṣe ní àwọn wòlíì kéékèé tí a ń pè ní minor prophet minor prophet irú Abákúkù minor prophet bẹ́ẹ̀ ni àtẹ́mọ́sì gan-an minor prophet ni so ara àwọn minor òrìṣà irúnmọlẹ̀ eléégún. ṣùgbọ́n èyí tí ó gbé ọ̀rọ̀ jìn tá à ń pé tí à ń kan wo tèmi sì mọ̀ tèmi gbọ́n tí mo kà tí mo ṣiṣẹ́ lórí rẹ̀ ó ní ọ̀jọ̀gbọ́n Adédèjì. ẹ sáré fún aláìní ìṣẹ́jú kan kí ló sọ. n tó sọ ni wípé ọ̀nà mẹ́ta la lè pé bí eégún ṣe bẹ̀rẹ̀ sí. àkókò ìgbà Ifẹ̀ tí Ifẹ̀ ṣe olórí Yorùbá. Ifẹ̀ ọ̀dáyé nu àbí. bẹ́ẹ̀ ni Ifẹ̀ ọ̀dáyé. lẹ́yìn náà àkókò ìgbà tí Ọ̀yọ́ tó ń ṣe olórí ilẹ̀ Yorùbá ní gbogbo ibi tá a ti pè ní Káàárọ̀ Oòjíire ẹ̀kẹta ní àsìkò ti Ìbàdàn ṣùgbọ́n ìgbà tí egúngún wá gbajúgbajà ìní àkókò ìgbà tí àwọn Ọ̀yọ́lé tí wọ́n gba orí lọ́dọ̀ gbogbo àwọn ará Yorùbá ẹni tí ó sì mú ọjọ́ kan nínú àwọn tí wọ́n jẹ́ olóyè Aláàfin òun náà ni à ń pè ní Ológbòjò eléyìí ni Alápínní ni a fi pé Ológbòjò ló ní Alápínní Alápínní ló ní eégún níbi tó ní eégún dé a sọ wípé níbi abábá Alápínní ní ìgbàlẹ̀ rẹ̀ tí ó bá ń sọ̀rọ̀ tí a bá sọ̀rọ̀ ń pe eégún tó bá ní mo fẹ́ gbé eégún báyìí tó bẹ́ẹ̀ lè nawọ́ tó bá fi àtòrí fínfín náà lẹ̀ ìgbégun ni ó jáde ni wọ́n ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ́ jáde Alápínní òòṣà bẹ́ẹ̀ ni nítorí náà ó sọ ṣùgbọ́n bó wàá léegun ṣe bẹ̀rẹ̀ ó ní Aláàfin Ṣàngó ètò jẹ́ Aláàfin kẹrin tí Ọ̀rànyàn bí ó ní ó sọ pé òun fẹ́ pe ẹ̀mí bàbá òun tó ti kú bàbá rẹ̀ Ọ̀rànyàn kó lè máa júbà rẹ̀ torí ìbà rẹ̀ ni òun jú tí ń fi ń yẹun tó ń fi ní àṣẹ lẹ́nu nítorí ìyá Ṣàngó àwọn tápà ni wọ́n sì ti máa ṣe kan ìgúnnu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ á ní nítorí ní àṣẹ yìí o bàbá rẹ̀ ńgbà wá wò ó ti dòkúta àwọn àbá yẹ̀wò tí wọ́n yẹ̀wò ló ti dòkúta ó ní ẹ wá ọ̀nà ẹ wo ẹni bí ẹni èèyàn bí èèyàn bí bàbá mi ṣe ga bí ṣe máa rìn ẹ wà lọ wá wọ́n wá lọ ṣe wáni tó ga bí wọ́n ṣe máa rìn bí ṣe máa sọ̀rọ̀ ọ wá daṣọ borí wọ́n wá lọ pé bí wọ́n ṣe pé bí àwọn bàbá wa ṣe máa sọ wọ́n ní tá a bá pe eégún ní pópó alààyè ni ó dáhùn bẹ́ẹ̀ ni bàbá mi oníwàásù ọ̀mọ̀wé Adéọmọ Jésù ó ṣèyún nígbà tí ń ṣèṣìn sọjí ní skul jẹ́rù ó pe eégún ní pópó alààyè sì dáhùn gbogbo wa la hànjọ́ náà nítorí náà ó ń lọ sọ bí eégún bó ṣe bẹ̀rẹ̀ tí ó sì
ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń níhàn tí wọ́n sọ Adéoyè náà gbẹ́ tí ẹ jin o tó jìn gangan bẹ́ẹ̀ ni Olúdáre Ọlájúbù Olúdáre Ọlájúbù àti Adéoyè àwọn tiẹ̀ sọ pé tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà ni Egúngún àti Orò lẹ̀gbọ́n Egúngún làbúrò ńlá fi rí i pé Orò ni wọ́n kọ́ ṣe kí ọ ṣe Egún bó ti ṣe jẹ́ nìyẹn nítorí náà ọ̀rọ̀ bí ó wá ṣe di pé Egún tó gbajúgbajà ò ní wípé ńgbà tí Aláàfin Ṣàngó ṣe kínní táwọn èèyàn rí kálukú náà wà ń lọ ṣe ẹ̀mí bàbá tèmi náà wọ́n á wà á lọ ṣe ní ìgbà kan l'Ógbómọ̀ṣọ́ àtẹ̀sìnmọ̀lẹ́ ni o ẹ̀foríjì mi ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àti ẹ̀sìn mùsùlùmí ni o àti ẹ̀sìn ìgbàgbọ́ ni Christian ni o wọ́n máa sọ pé irú ètí bàbá oníwàásù sọ pé ẹni tí ó bá ní eégún nílé tí wọn ò ní àgọ̀ a jẹ́ pé ẹrú ni wọ́n. ẹni tí èbá ti ṣẹrú l'Ógbómọ̀ṣọ́ gbọ́dọ̀ ní eégún àgọ̀. ẹ dákun ọjọ́ wa ti lọ bóyá ọkà mi ò fún láyè kí n tó gbà ní àlejò lẹ́ẹ̀kan sí bó o léegun ṣe d'Ógbómọ̀ṣọ́ kí n tó sójú òpó lẹ̀. ẹ ṣeun béègùn ṣe d'Ógbómọ̀ṣọ́ oríṣiríṣi àwọn òpìtàn lẹ́nu àgbà tí lẹ́nu ọmọdé la rí o ṣùgbọ́n ṣe mọ̀ pé ńgbà tí àwọn márààrún tí wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ àwọn àlóńgó márùn tí wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ tí wọ́n fẹ́ràn ara wọn tí ò sí jà àwọn àlejò wọn ń bá wọn security ló so àwọn márààrún pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wá rí i pé ń gbógun wà ń dé ogun bàyìbàyì ogun sùnmọ̀mí tí ń dé wọ́n wá ní ẹja máa kó lọ Ògbómọ̀ṣọ́ o gbogbo ọ̀nà tó yí Ògbómọ̀ṣọ́ ká lọ́dọ̀ gbogbo àwọn olóyè àwọn kìíní ni wọ́n ń gbà wá about 247,000 villages ló kó wá s'Ògbómọ̀ṣọ́. kí lẹ pé. àwọn èèyàn yẹn àti sọ náà ni pé ọ̀tàléníogóje ẹ sọ lóyìnbó 143 ẹ̀ ń so. so ní a wá ọ̀pọ̀lọpọ̀ wọn ní a léegun nílùú wọn. jẹ́ ń gbé eégún bọ̀. ọ̀pọ̀lọpọ̀ ní ibùn eégún tó wá látọ̀nà Ìkòyí ìlú bí ọ̀nà Ìkòyí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ju tàwọn tó wá láti bòmíì lọ. èyí tí mo wí ọ̀kan bẹ tí wọ́n tó wá látàdó tí wọ́n pè ní Apẹ́ládó ń bẹ l'Ógbómọ̀ṣọ́ nísìn wọ́n gbé lọ bí iná wọ́n sún iná. ilé ibo l'Apẹ́ládó wà. ilé kan náà lérí Ayégún ni ilé kan. àbá ó mọ̀ mi lọ. so wọ́n tún lọ ju odò ó tún wálé. so níbi àwọn bẹ̀rùn léegun ti wá tẹ di pé eégún pọ̀ l'Ógbómọ̀ṣọ́. eégún kan náà ṣẹ́ ládùúgbò wa mọba láyé ni o mọba tán ni o ibi ó ti ṣẹ́ ni wọ́n ń pè ní Yègùn lónìí odò Yègùn lé Láwórè. oríṣiríṣi Láwórè ta lásán bá tẹ̀ léegun l'Ógbómọ̀ṣọ́ léegun bá tẹ̀ wà tẹ́lẹ̀ àwọn tó wà yẹn ni ṣùgbọ́n nígbà tí ogun tán wọn ò lọ lù wọn mọ́. eégún tó wà ń bí eégún lọ́ba níkà náà ó jókòó tiwa adúmọ̀gbòdo jókòó tiwa lọ́nàfọ̀dúrà jókòó tiwa mọ́ bọ́ yín. ọ̀wá sílé tí ò ní eégún. tí ò lé eégún. adúpẹ́ ọ̀yá. eégún lọ́ba níkà eégún ìdílé àwọn Ṣọ̀ún ni. ní lọ́ba níkà eégún ìdílé wọn ni. eégún ìdílé wọn ni. tọ́ra àwọn náà wọ́n ní àwọn alágọ̀ kọ̀ọ̀kan ẹ máa gbọ́ wípé lọ́ba níkà ń jó lẹ́ńbẹ̀rẹ̀ rí ń jó lọ́ba níkà ń jó eégún kan yóò fi agbólẹ̀ fún kan èyàn odijọ́ mi bí ẹ ṣe sọ̀hún ọ̀tọ̀ bàbá sọ̀hún tí lẹ́ńbẹ̀rẹ̀ rí di sí i kò sẹ́ni tí ń gbé mọ́ o torí tí wọ́n bá gbé ẹni wọ́n bá gbé lọ́dún nì kò ní bẹ́ẹ̀ mí nítorí pé wọn ò mọ tí wọ́n fi bọ́ eégún ìjogún ni níjọ́ tí wọ́n sì bàjà akitiko ìní tóńbélé rẹ̀ tí máa kiri tó wọ́n kọ́ máa ṣáájú bí ìgbà tí àwọn ọba ń bọ̀ àwọn ọlọ́pàá ń bọ̀ tí wọ́n kọ́ ní ẹgbẹ́jọ́ ẹnìkan wá nà á ni a fi ń pè lẹ́ńbẹ́lẹ̀ rí nso nso ibi wọn gbé nàkìtìkò ìní sọńtọ jẹlẹ ńjọ náà. àwọn èèyàn ti ń pè é dákọjá ń gbé ìpè yìí ọyá. ètò tún kù mbẹ yìí pé. dákọjá ń gbé pè náà. hello orúkọ yín o. Túndé ló ń sọ̀rọ̀ láti California.
kí lẹni sọ kankan àsìkò wọn ti lọ. àwọn méjì ni wọn àwọn àgbàgbàlú ni. inú mi sì dùn gidi gan-an. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bẹ̀rẹ̀ bó ṣe wógbó mọ̀ ṣọ ẹ ṣeun thank you ẹ jẹ́ n gbé pè ilé náà àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ bá ń kí akọgun ní mọ́fà ní ìwà bámi ẹ fẹ́ sọ̀rọ̀ kan. ẹ̀yin tí ẹ jẹ́ alákọ̀wé tẹ́ ẹ kàwé tẹ́ ń bẹ́nu ilé ẹ lè pé no fásitì tá a kà nípa béégún ṣe bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn tó kọ̀wé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọkọ̀ o àráyè wí yòókù nígbà ẹ̀pá àwọn tí wọ́n pè wọ́n rí rédíò ọmọ nǹkan ní bẹ́ẹ̀ náà ti mọ̀ láàmọ́ o àyè ni òtó tàbí wí o. orúkọ yín o. ẹ ṣe mọ́ mi. ẹ ṣe. tọ́ ẹ̀yin sọ fáríbi dára o ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣe ẹ jẹ́ n gbé pilẹ̀ bá ṣe gbé hello. ó ti yá ọ̀ya àṣẹ wà o ní tìrèké ẹ ṣeun tọ́ ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ Aribidara Development Forum tí ó jẹ́ pé wọ́n ṣòwò òun kọ́ bá ṣe gbẹ̀fà lárugẹ àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí ọjọ́ mẹ́jọ dáná fojúra ń bọ̀ ọjọ́ mẹ́gbòdo ń bọ̀ a fẹ́ kọ́ nípa eégún tí ọba ìdìgbà á ti kan lu ọdún eégún gangan l'Ógbómọ̀ṣọ́ eégún ti sẹ̀mí náà jáde eégún ètò ọ jáde èmi ò léégún ọmọ èké lè mi tọ́ ẹ bá ń kí àbá tó wọ́n tán ní kẹ́ wá láti bá wa sọ. adúpẹ́ lọ́wọ́ Aribidara tí kábíyèsí onífẹ̀dẹ̀gbò bọ́lágùntẹ́ láòsèbì kan tí a ń ṣe agbátẹrù rẹ̀ yóò máa ju wọn ṣe o ìtẹ́ náà kò ní gbóná mọ́ wọn o. ẹ bá ń kí akọgun ilé tó lọ. akọgun akínyìn o ẹ̀yin lẹ ń sọ ìmọ̀ èèyàn di púpọ̀ ìmọ̀ yín ò ní dorí kodò adúpẹ́ lọ gbogbo yín o bẹ́ẹ̀ tí ń pa àwọn èèyàn sí gbogbo nǹkan pátápátá inú yín ọmọ ọdọ ayọ̀ yín ọmọ kú o àyè yín ò ní ṣòfò o. a gbọ́dọ̀ kọjá àsìkò wa orúkọ mi ní Sọjí Abíọ́jẹ́lá kékeré ọdẹ mo kí ọ àgbà ọdẹ Rashidi mo kí wọn náà ó dùjọ́ mẹ́jọ àlàáfíà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù. kékeré tí a bí sọjẹ.